mà lágbára o. Adedoyin Tun Rawo ẹ̀bẹ̀ sí Adájọ́ Àgbà wípé kí wọ́n fagilé ìdájọ́ ẹjọ́ ikú tí wọ́n dá fún un pẹ̀lú bí ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn ẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ báyìí lórí ẹjọ́ tí Adájọ́ Àgbà ti ilé ẹjọ́ gíga tìlú Òṣogbo tí wọ́n dá fún un lórí ikú tó pa Timothy. Ṣáájú ní ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú Òṣogbo ti dájọ́ ikú fún Adedoyin àtàwọn ọmọọṣẹ́ méjì lórí ẹ̀sùn pé wọ́n ṣekú pa ọmọ ilé-ìwé gíga fásitì ti Ilé-Ifẹ̀ ní ilé ìtura Hilton Hotel tó wà ní Ilé-Ifẹ̀ níbi tí Timothy gba yàrá sí. Adájọ́ Àgbà ilé ẹjọ́ gíga ti ìlú Òṣogbo ní Adedoyin àtàwọn ọmọọṣẹ́ méjì Adeniyi Aderogba àti Oyetunde Kazeem jẹ̀bi ikú tó pa Timothy pẹ̀lú bí Adedoyin ṣe kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀ ní kóòtù lásìkò tí ìgbẹ́jọ́ náà tó ń wáyé. Ìdájọ́ ọ̀hún ni ó tẹ́ Adedoyin lọ́rùn, eléyìí tó sì kọ ẹjọ́ kòtẹ́milọ́rùn sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún láti fagilé ìdájọ́ tí ilé ẹjọ́ gíga tìlú Òṣogbo dá ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà tó jẹ́ agbẹjọ́rò ẹbí olóògbé Timothy Fẹ́mi Fálànà ti ṣe ṣàlàyé lásìkò ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún wípé ṣáájú ni àwọn ti kọ́kọ́ fi àbá kan síwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún lọ́jọ́ 17 oṣù kínní ọdún yìí, ìyún January 17 ọdún 2024 lórí ìdí tí kóòtù fi gbọ́dọ̀ fi ẹsẹ̀ ẹjọ́ tí wọ́n dá fún Adedoyin àti àwọn ọmọọṣẹ́ kí wọ́n fi múlẹ̀ nítorí ẹ̀rí ìdánilójú wà wípé lóòótọ́ ni wọ́n lọ́wọ́ nínú ikú tó pa Timothy. Lára àwọn ẹ̀rí ọ̀hún ni bí ó ṣe fi ipá mú àwọn ọmọ òṣìṣẹ́ ẹ̀ mọ́ra wípé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ sọ nǹkan kan lórí nǹkan tó ṣẹlẹ̀ fún ẹnikẹ́ni, bí wọ́n ṣe lọ gbé ọkọ̀ tán fi gbé òkú Timothy pamọ́ sí ilé ẹ̀ tó wà nílùú Àbújá àti bó ṣe pàṣẹ fún àwọn òṣìṣẹ́ ẹ̀ láti pa àwọn ẹ̀rí tó ṣeé ṣe kó tọ́ka sí bí wọ́n ṣe lọ́wọ́ nínú ìwà ìṣekúpani ọ̀hún kí wọ́n parẹ́. Fálànà ní òun fẹ́ kí ìgbìmọ̀ náà kí wọ́n yẹ àwọn ẹ̀rí náà wò fínífíní kán sì dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Adedoyin kọ kí wọ́n dànù kí ìdájọ́ ilé ẹjọ́ gíga ti ìlú Òṣogbo kó sì fẹsẹ̀ múlẹ̀ lórí ọ̀rọ̀ náà. Bákan náà nínú àlàyé tí agbẹjọ́rò Adedoyin Kẹ́hìndé Ẹlẹ́ja tó ṣe lásìkò ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn ó ní wípé kò sí ẹ̀rí tó fi ìdí ẹ̀ múlẹ̀ rárá pé Adedoyin mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bẹ́ẹ̀ sì ni kò sí kankan nínú àwọn ẹlẹ́rìí tí wọ́n kó wá sílé ẹjọ́ gíga tó dájọ́ ikú fún Adedoyin nílùú Òṣogbo tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé Adedoyin lọ́wọ́ nínú ikú olóògbé Timothy Adegoke àti pàápàá kò sí ibì kankan tí Adedoyin ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ wípé òun mọ̀ nípa ikú tó pa Timothy. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹlẹ́rìí tó lè tọ́ka tàbí jẹ́rìí pé Adedoyin mọ̀ nípa ikú Timothy àti pàápàá kò sí ẹ̀rí wípé Adedoyin wá sí ilé ìtura Hilton Hotel ní ó kù ọ̀la tí ìṣẹ̀lẹ̀ náà máa ṣẹlẹ̀. Bákan náà ló sì rọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé kí wọ́n gba ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Adedoyin kọ kí wọ́n gbà wọlé kán sì dá sílẹ̀ kó máa lọlé ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Lẹ́yìn àtótónu àwọn tòsúntòsì tí ẹjọ́ náà kàn, ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́ta tó gbọ́ ẹjọ́ náà tí onídàájọ́ Olúfẹ́mi Akẹ́jù sì ṣàdarí wọn ni wọ́n sún ẹjọ́ ọ̀hún síwájú tí wọ́n sì ní àwọn ò mọ̀ kàn sí àwọn tọ́rọ̀ kàn lórí ọjọ́ tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ gangan. Ìròyìn eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn, ó lékenkà bẹ́ẹ̀ ló sì ṣe kíni bẹ́ẹ̀ ló pakasọ. Ṣùgbọ́n ṣá ǹjọ́ yẹ kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ kí wọ́n wọ́gilé ìdájọ́ ikú tí ilé ẹjọ́ gíga tìlú Òṣogbo kọ́kọ́ dá fún Adedoyin àbí kò yẹ? Ojú wo lẹ̀yin fi wò, ìhàwó ló kọ sí yín? Ẹ máa sọ èrò tiyín sí comment. Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀.